ẹ̀yin àgbàlagbà tẹ́nìkan bá sọ pé kò sóògùn, oògùn wà o. Mi ní parọ́ fún yín, oògùn wà. Alẹ̀mọ́ ìṣọ̀kan obìnrin tó bá yan àlè, alẹ̀mọ́ yẹn ẹ rí pé ẹ máa wo àwọn fídíò kan tó yẹ pé àwọn obìnrin máa ń lẹ̀ báyìí tí okó kì í yọ, okó yẹn kì í yọ bọ́tà. Iṣẹ́ yìí dá mi lójú bí ikú. Mo ti ṣe fún àwọn èèyàn púpọ̀. Ó ti bi àwọn pásítọ̀ kan nígbà tí ọmọ ìjọ ń bá sùn. A tún ti ṣe fún un tẹ́gbẹ́ ìyẹn ló fi mú un. Wọ́n ti ẹ̀yin àgbàlagbà iṣẹ́ mo fẹ́ yọ̀ǹda ẹlẹ̀. Alẹ̀mọ́ ìṣọ̀kan tóbìnrin bá yan àlè, tóbìnrin bá ti yan àlè tó jẹ́ pé ó wà ní ọkọ yan àlè, tóbìnrin bá yan àlè ní ọkọ, ó máa lẹ̀, òun àti boyfriend ẹ̀yẹn ó máa lẹ̀ pọ̀ báyìí. Tó bá jẹ́ wájú ni ó gbà, wọ́n máa lẹ̀ pọ̀ gba wájú, ẹ̀yìn ni ó gbà, wọ́n á lẹ̀ pọ̀ gba ẹ̀yìn. Ibi tó bá ti lò nú ẹ̀ ni wọ́n máa lẹ̀ pọ̀, wọ́n máa gọ́ọ̀mù papọ̀. Ẹ̀yin àgbàlagbà kí báwo la ṣe máa ń ṣe iṣẹ́ yìí? Ẹ bá mi wá ọ̀gà àyè kan, ẹ bá mi rọ iyọ̀ sí nínú sílẹ̀ títí ọ̀gà yìí fi máa kú. Ẹ bá mi wá ẹ̀mú àgbò tó pọ̀ díẹ̀, ẹ ti bá mi wá. Ó kù nǹkan ẹyọ kan bẹ̀. Mi ní fi yẹn lẹ̀. Ẹni tó bá mọ̀ pé ó fẹ́ gba ọwọ́ iṣẹ́ yìí kó kàn sí mi. Ẹ bá mi wá odidi àtàrí kan, ó parí. A ó fún obìnrin náà kó fi fọ́ ẹ̀kọ mu. Tó bá ti fọ́ ẹ̀kọ mu, ọkọ rẹ̀ náà yóò fi mu. Ọkọ ẹni yẹn, òun náà tó ìyàwó yẹn bá ti mu ẹ̀kọ yẹn dáadáa, tó bá kù díẹ̀, ọkọ yẹn yóò ṣe kíni? Òun náà á mu díẹ̀ nú ẹ̀. Á mu èyí tó bá kù díẹ̀ kó má pọ̀, tí ọkọ yẹn kó má pọ̀, kó mu díẹ̀ nú ẹ̀. Ó bá ti mu díẹ̀ nú ẹ̀, á wá gbé èyí tó kù pamọ́. Tí ọkùnrin mìíràn bá ti bá obìnrin náà lájọṣepọ̀, kò ní lè dìde lórí rẹ̀ o. Àfi tí wọ́n bá fún nínú oògùn tó kù yẹn, àbí tá bá fún nínú ẹ̀ kó tó ṣe kíni. Bọ̀tí àṣírí kan wà ńbẹ̀ tí mi ti yọ̀ǹda. Ó sì ní àṣírí kan ńbẹ̀, mi ti yọ̀ǹda iṣẹ́ yẹn. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ gba ọwọ́ iṣẹ́ yìí pápátá lọ́wọ́ mi, tàbí tó fẹ́ kí n ṣe fún, WhatsApp number mi lélẹ́yìí 081 04 73 41 20. Tí ẹ bá fẹ́ pè mí lélẹ́yìí 091 23 64 31 52. Kò ní bàjẹ́, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ̀yin àgbàlagbà, àwọn obìnrin tó wà láyé tí ó gbádùn o, ẹ jẹ́ ká máa fi ẹ̀ṣọ́ sí wọn lára, ká fi nǹkan sí wọn lára. Tó bá lọ sí Kaduna, wọ́n lọ sí Màdúgùrí, ẹ fi wọ́n lẹ̀ kó lọ. Tó bá lọ dódògódògó, ìtìjú wọn, fídíò àgbé, àwọn kámẹ́rà ayélujára ti dé, fóònù wà lọ́wọ́, fídíò wà lọ́wọ́, kámẹ́rà wọn ẹ gbé sí gbogbo àgbáyé ó máa wò. Ẹ̀yin àgbàlagbà, ẹ má jẹ́ kó obìnrin kó lọ pa wá dànù, ẹ má jẹ́ kó lọ gbẹ̀mí wa. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi love. Orúkọ mi ò yí padà, ewé ológun ẹni mò yóò mọ̀ yìí.